níṣẹ́ ni inú àwọn ọmọ ilẹ̀ Ìjẹ̀bú ńṣe nínú wọn mà ti ń dùn báyìí lórí ìròyìn tó ń jáde bọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n fún ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ wọn ìyẹn tí wọ́n ń pè ní Ìjẹ̀bú State, tó sì jẹ́ pé ìpàdé alágbára ìpàdé pàtàkì tó jẹ́ ti àwọn ọmọ bíbí ìlú Ìjẹ̀bú pàtàkì ó wáyé lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọjọ́ 19 oṣù kejìlá ọdún tá a wà yìí, èyí tó lóyìnbó ń pè ní the 19th of December 2024. ẹ rántí wípé ní ilé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá èyí tí wọ́n ń pè ní Federal House of Representatives, àwọn asòfin kan wọ́n ti ń dábàá wípé orílẹ̀-èdè yìí ó ti tóbi jù, ìyẹn pé àwọn ìpínlẹ̀ kan wọ́n ti tóbi jù, kí wọ́n sì ṣá àwọn ìpínlẹ̀ náà sí méjì kí wọ́n fa ìpínlẹ̀ tuntun yọ. bó tilẹ̀ jẹ́ pé káàkiri Nàìjíríà náà ti fẹ́ kán ṣèyí, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá tiwa ìpínlẹ̀ méjì ni wọ́n ti fẹ́ ṣe eléyìí. àwọn ìpínlẹ̀ méjì tó tóbi jù nílẹ̀ Yorùbá, ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn. ẹ rántí pé tá a bá ti mú ìpínlẹ̀ Ọ̀yọ́ tán, ìpínlẹ̀ Ògùn ló tún tóbi jù nílẹ̀ Yorùbá, nítorí pé àwọn ìlú tó wà lábẹ́ wọn wọ́n tóbi wọ́n sì pọ̀ jaburata. ní ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn ni wọ́n fẹ́ fàyọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ lọ fún wọn ní ìpínlẹ̀ tiwọn, tó sì jẹ́ pé àwọn àtàwọn Ìbàràpá méje ni wọn yóò jọ wà papọ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ kan. bẹ́ẹ̀ ni ìlú Ọ̀yọ́, Òkè Ògùn àti ìlú Ògbómọ̀ṣọ́ wọn yóò jọ dúró gẹ́gẹ́ bí ìpínlẹ̀ lọ́tọ̀ tiwọn. ṣá o, ní ìpínlẹ̀ Ògùn, ilẹ̀ Ìjẹ̀bú ìyún gbogbo láti Rẹ́mọ lọ sí Ìjẹ̀bú ìnáná fẹ́ dá fún ní ìpínlẹ̀ tí wọ́n ń pè ní Ìjẹ̀bú State, tí wọn yóò wà fún Abẹ́òkúta ìyún àwọn Ẹ̀gbá àti àwọn Àwórì, tí wọn yóò fún àwọn ní ìpínlẹ̀ tí wọn lọ́tọ̀ ìyún àwọn yóò máa jẹ́ Ògùn State tí wọ́n ń jẹ́ lọ. gbogbo eléyìí ó ṣe jáde ní àwọn ọmọ pàtàkì ilẹ̀ Ìjẹ̀bú wọ́n ti bẹ̀rẹ̀ ìpàdé àti oríṣiríṣi nǹkan lórí bí ọ̀rọ̀ náà yóò ṣe já sí ayọ̀ fún wọn. gbàrà tí wọ́n sì ti ń ṣe ìpàdé nínú àwọn ọmọ Ìjẹ̀bú ló mà ti ń dùn wípé ó dàbí pé òótọ́ ọ̀rọ̀ fẹ́ wà nú ọ̀rọ̀ ọ̀hún, nítorí bí ọba sóòótọ́ ọ̀rọ̀ ni àwọn alágbára ilẹ̀ Ìjẹ̀bú àtàwọn ọmọ bíbí Ìjẹ̀bú pàtàkì wọn ni máa kóra wọn jọ kán máa ṣe ìpàdé lórí ẹ̀. ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé wọ́n ti pe ìpàdé pàtàkì sí ọ̀dọ̀ olórí gbogbo ọba ilẹ̀ Ìjẹ̀bú ìyún Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà GCON. ó sì jẹ́ pé ẹni tó jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ ìyún Àkárìgbò ilẹ̀ Rẹ́mọ ọba Babátúndé Adéwálé Àjàyí, òun náà yóò ṣíwájú àwọn alágbára ọba àtàwọn èèyàn pàtàkì ilẹ̀ Rẹ́mọ lọ sí ìpàdé náà láàfin Àwùjalẹ̀. ẹni tó fi àtẹ̀jáde síta láti kéde ìpàdé pàtàkì yìí òun ni onígègé wúrà kílẹ̀ Ìjẹ̀bú olóyè Túndé Ọládòjoyè. òun ló fi àtẹ̀jáde síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ pé ìpàdé pàtàkì náà yóò wáyé ní ààfin Àwùjalẹ̀ lọ́jọ́ Tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí, tó sì ní gbogbo àwọn èèyàn pàtàkì tó wà níjọba ní agbègbè tí wọ́n ń pè ní Ògùn East Senatorial District tí Ìjẹ̀bú àti Rẹ́mọ wà. òun ni yóò péjú pésẹ̀ lórí ọ̀rọ̀ náà láti jíròrò lórí ìdàgbàsókè ilẹ̀ Ìjẹ̀bú àti bí wọn yóò ṣe ní ìpínlẹ̀ tiwọn lọ́tọ̀.